ó ní bàbá aláàbò gangan ló fẹ́ bára wọn sọ. bẹ́ẹ̀ ní cathedral that was 17 January 17, 2016. ó fẹ́ máa sí kí ni àtètè dáyé orí kó má gbà ẹni tí orí san òun ló jọba o àtòkùn tọ̀sán lájọ oríire ńlá a kì í gbá sí gidi kan tẹ́rin a kì í sí yẹ̀kẹ̀tẹ̀ pẹ́tẹ́fọ̀n olúkẹ́lù tọ́ ni ogun tó kùn tó mi elúkẹ́lù kì í tọ́ ni kì í ṣe elúfẹ̀ lọ́ba wíwọ́n pé any fucking body then this is all ikú aláṣẹ onírèsà báńkì. ọjọ́ ní tanná yanran kákó òrùn ní tẹ̀pálẹ̀kẹ́ wọjà bí ọjọ́ bá yọ ayọ̀ kárí ayé àlàkalẹ̀ gbò ó náà ní tòṣùmarè. gbogbo èrò ọ̀fà ẹ wá bá ní jẹ̀bútú ire láwà. ẹ káàbọ̀ ní gbogbo tí ẹ láǹfààní láti máa wò wá ìkànnì Inside Ilé Ifẹ̀ náà ni ìkànnì wa. orúkọ mi ni babaláwo Fáyẹmí Nicholas ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ọmọ agboolé Òkìtàsẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ wò kí ni ohun tí Ifá sọ nípa pé èèyàn jùyàn lọ àbí pé aṣíwájú pé èèyàn kan wà ṣáájú èèyàn àbí èèyàn kan. bẹ́ẹ̀ ni jíjù lọ pólísì méjì. ẹ̀sẹ̀ àwò. jíjù lọ ìbí wà òun lọ́jọ́ orí jíjù ìlọ ipò ló lágbára jù. ní ilẹ̀ káàárọ̀ òjìire lóòótọ́ a máa pọ́n ọgbẹ́ orí ilé ní ọ̀kànràn ọ̀wọ́n rí a máa pè ní ọ̀kànràn àjàdúlẹ̀ a máa pè ní ọ̀kànràn onílẹ̀. kí ló sọ? Odùfá tó bí Oòduà ni ó ní àtètè dáyé orí ó máa gbà àtètè dáyé orí kó má gbà ẹni tí orí san òun ló jọba o. Adébákọ̀ lọ́ọ̀fẹ́ Oòduà kó máa tẹ̀wọ̀rọ̀ nífẹ̀ẹ́ òdàyé. So Ọbàtálá jùlọ in age but the supremacy of that ancient crown ààrẹ yẹn ó fi ju Ọbàtálá lọ ààrẹ yẹn ó fi ju Ọbàtálá bọ̀ lọ́jọ́ orí Ọbàtálá jùlọ. Lóòótọ́ ni a ṣe ètùtù sáré a ṣe ètùtù ó nílò odò bá ṣe fi ètùtù tó gba ẹni tó mọ bá ṣe ètùtù yẹn ní Ọ̀rúnmìlà. ẹlẹ́rìí ìpín torí òun ló wà bẹ́ẹ̀ nígbà tí Olódùmarè ń pín ìrọ́ tó pàjọ láti fi kọ́rọ̀ jọ kán lè dán ọmọ kó lè mọ̀ wáyé sẹ̀ wà máa jẹ iye nígbà yẹn kò sọ́ba tó ju Ọ̀ọ̀ni lọ. Ifá fìdí ẹ̀ múlẹ̀. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ Odùga ló sọ. kí ló sọ? ó ní kó bí ẹni tagi ìlèbí ọ̀sẹ̀ dìpẹ̀rù ajákọ̀ọ́ ńlá jànà tó máa yára èyí lẹ́rú iye ìlà jẹ́kú iye ìlà jẹjá àtòkùn tọ̀sán lájọ oríire ńlá a kì í gbá sí gidi kan tẹ́rin a kì í sí yẹ̀kẹ̀tẹ̀ pẹ́tẹ́fọ̀n olúkẹ́lù tọ́ ni ogun tó kùn tó mi elúkẹ́lù kì í tọ́ ni kì í ṣe elúfẹ̀ lọ́ba wíwọ́n pé any fucking body anybody kì í tó Ọ̀ọ̀ni okùn kókùn tó kùn yémingeleje náà kó lókun yémingeleje náà kó lọ́sà ọmọdé ayé kàn níbù ìkàn lóru ìgbọ̀ngbọ̀n lọ́wọ́ yọ torí ọwọ́ ọmọ ìwọ yọjọ́ ọ̀gọ́mọ̀ akìgbájọ kí gbogbo mọ̀ yọ akìgbájọ kí ìrókò mọ̀ yọ tèmi yọ igbókìdí ọgọ́mọ̀ yọ tèmi yọ làkọ́ọ́ké ǹjẹ́ ìta láyọrí jù kedere ìyàmí láyọrí jù kedere ibẹ̀ ni Ifá ti sọ Ifá gan sọ ní Ifá yọrí jù mẹ́yẹ. Ifá yọrí jù. bẹ́ẹ̀ ni kó wa máa yọrí jù ọ̀tá ẹ̀ lọ ni lóòótọ́ máa lọ́ta o ẹni tó bá ti jọ ni. ó ti wà nínú àkọsílẹ̀. ó wà nínú àkọsílẹ̀ ṣùgbọ́n a máa yọrí jù wọn lọ wọ́n máa sọ táyà yẹn ṣùgbọ́n ẹni tó bá láìka rẹ̀ ẹni tó bá fẹ́ràn rẹ̀ ni kó bá dọ̀ rẹ̀. wọ́n bá jápá rẹ̀ ká. apá ẹ̀ ò ká ó tún wà ní Odùfà pé mọ tiẹ̀ fún lọ́wọ́ tiẹ̀ gbà fún kí wọ́n náà káyé lè rí ẹ àjẹbẹ́ wọn máa fẹ́ sátẹ̀gùn ni torí ntọ́ yọrí jù ọ lọ nínú gbogbo ewé ọ̀pẹ mọ̀lìwò yẹn náà máa rí lókè soso
bàrà pọ̀ sí tó wà l'Amẹ́ríkà tó jẹ́ mẹsẹ̀ wọn náà wà ń bẹ̀. ìrírí tójú yín tó tójú tèmi tó òun lélẹ̀. yes Agbáoyè Ọ̀pá wọn wà bẹ́ẹ̀ wọn sì wà lẹ́mẹsẹ̀ Ibrahim ìsìn bàbá Sàrùn orí owó. yes Sàrùn Oòduà wọn sì wà lẹ́yìn tí wọ́n ti dìklẹ́ wọn Sàrùn gbà yín. Kẹ́hìndé gbogbo ẹ máa sọ gbogbo ẹ máa sọ ọ̀rọ̀ ni mo sọ yìí ní tí mo ń sọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nu lé ọmọ káàrọ̀ òjìrè tó bá jẹ́ tó bá ṣe fídíò ìjọ yẹn tó jọmọ Yorùbá tí ò bá parọ́ kó mọ́ ẹ̀dí ti fídíò cathedral yẹn kọ́ lọ pé ẹ̀ ní tálàfẹ́ Ọ̀yọ́ sọ cathedral láti lọ bá wọn ní ṣọ́ọ̀ṣì cathedral church ní Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni àgbà òṣèré tó wà lórí ìjókòó yẹn Dáúnlé Ọlá ni eléré pàmò bẹ́ẹ̀ ni àwọn náà wà ń bẹ̀. àwọn náà wà ń bẹ̀ mọ́tò mi crack green kàmá ẹ̀ lọ́gbé wa. kí iṣẹ́ ayẹyẹ wo náà ń ṣe lọ́yọ̀ọ́ ńgbà yẹn tí Ọ̀yọ́. Aláàfin that was ó jẹ́ ọjọ́ 17 oṣù kìíní 2016 January 17 2016. bẹ́ẹ̀ ni ok ayẹyẹ wo náà ń ṣe lọ́yọ̀ọ́ ńgbà yẹn. wọ́n ṣe 45 years anniversary. ok 45 years ni. kí ló ṣe ní pé iye ọ̀tá ayé wọn mọ kọ́ńvọ̀ yẹn sàpọ̀ gbogbo àwọn àgbà oyè pátá nífẹ̀ẹ́ kọ́ńvọ̀ yẹn pọ̀ ẹgbẹ́ tí Aláàfin gbọ́ pé Ọọ̀ni ni èrò sújáde lọ́yọ̀ọ́ pé Ọọ̀ni kẹ̀. bàbá wa kọ́ mọ́. so kí ló ṣẹlẹ̀ ní pé àwọn ni àti kọ́kọ́ fẹ́ máa lọ sí ààfin Aláàfin yẹn. pé kẹ́ máa wulẹ̀ dúró bẹ́ẹ̀ yẹn mọ́ pé. àwa ní cathedral ni wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ní ọjọ́ àwa tí ń ṣèdúpẹ́ 45 years. ní ẹntọ́rajọ ni àti bàbá onírìṣà. àwa lọ sí cathedral. ìjọ tí wọ́n sọ ẹ̀ tí kábíyèsí bá láǹfààní àti rí fọ́nrán ìwà mọ̀ pé ọmọ ìtì bá mi rìn tipẹ́. nígbà táwa dé cathedral tí Aláàfin Ọ̀yọ́ máa sọ̀rọ̀ ó náà dúpẹ́ pé ìsọjú ẹ̀mí òun ó ní ọ̀tọ̀ nípò ọ̀tọ̀ lọ́jọ́ orí ìyẹn kábíyèsí Lámídì. ní tí mo sọ fídíò ẹ̀ wá o àwọn tó bá ní kọ́pìlẹ̀ láì edit láì fi kún láì yọ kúrò onítọ́mọdé bá lówó onítọ́lọ́lá oníkẹjẹ kankan lé o ó ní àgùntàn olóhùn òbí ewúrẹ́ ṣe o ewúrẹ́ olóhùn bàgùtàn ṣe àgùntàn ló ní ọmọ ìyá àwọn òbí dúdú bá ní fásitì bàbá àná ń gbọ́ olóhùn bá wọn ṣe o ló bá tẹnu bọ ìtàn ń pẹ́ Ifẹ̀ gan láti yan gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ nígbà tó máa jọba 45 years ago. bẹ́ẹ̀ni Ifẹ̀ gan-an ti parí ọ̀rọ̀. Onífẹ̀ náà ti yan gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. wọ́n ti pàdé ni wọ́n ti kún ni wọ́n ti sí ilé. Onífẹ̀ ni kò sí bòmí Onífẹ̀ ni ó nítorí nígbà náà kan tó yan òun sí orí ipò pé Aláàfin Ọ̀yọ́ ìgbà náà òun ò sí ní òun wà ní London ìwọ bíi Clark pé bọ̀ tí bàbá wa ti wá sí London yẹn Adésọjí Adérẹ̀mí tó bá ti wá sí London òun máa bá ṣe bá gbà sí tọrọ máa gbà lóhun. kábíyèsí Aláàfin gbé ní ààfin Aláké dáadáa wọ́n gbé láàfin Aláké. ń pé òun máa bá ṣe bá gbà sí. wọ́n ti ní àtìlẹ́ yẹn royalty culture. òun máa ń fún wọn. ṣùgbọ́n sẹ́rí kò sí ta fẹ́ ṣe ṣe tí Ọlọ́run bá ti bùkún bàbẹ́ filẹ̀ fẹ́ tàn ká ní Aláàfin Ọ̀yọ́ àná Canada ń pé Ọlọ́run Olódùmarè kẹ́ síjú adé ni kó tó di kó jọba pé bẹ́ẹ̀ ni kọ́yọ̀ èmi ojú ìwò òjò kó bẹ́ẹ̀. pé ká ní Aláàfin Adéyẹmí. bẹ́ẹ̀ ni torí síjú adé ti lówó lọ́wọ́ kó tó jọba
àtọ́ba tẹ́lẹ̀ ni àwọn tó sọ ìtẹ̀wé pé then it was the 11th of general manager 11th. so kábíyèsí Adéyẹmí ti Lámídì Adéyẹmí ti máa ń pọ́n ọba Adésọjí Adérẹ̀mí lé bọ́n ṣe wá sí UK. wọ́n ṣe wá sí UK gbà yẹn. but help pé yes bàbá ọmọ Adéyẹmí kejì rè ọmọ Adéníran wọn rè gbà kan àwọn ọba náà ìwọ náà ó sì dọ̀ba sáadé lọ́jà lẹ́rìn Ọ̀yọ́ náà máa sọ ìwọ náà ó sì dọ̀ba. ọmọdé kúnbi ló gbé pẹ̀tù Ọ̀yọ́ náà. so ó wá nígbà tí ipò sí sílẹ̀ nílé Aláàfin ló ń sọ ìtàn Adéyẹmí ló ń sọ ìtàn tẹ́ ń sọ. bẹ́ẹ̀ ni ó nígbà tí ipò so ọba Adésọjí Adérẹ̀mí ti kọ́kọ́ gbàdúrà fún wọn wọ́n ti sọ ń gbé nígbà tó gbàdé pé ìwọ náà ó jọba. níjọ kan torí pé kí ni ọmọdé sí dáadáa sábà nídàálẹ̀ àbújá ọba Yorùbá a máa ń wá àmẹ́sì gan tábàárọ̀ ọmọ tí yóò tó wa tó kún alẹ́ ìdálẹ̀ gan ẹgbẹ́ afẹ́ ilé ìjọ ojú jẹ fún un. so àwọn ní ìyẹn ní bàbá Aláàfin Ọ̀yọ́ gangan àwọn ní nígbà tí ọ̀rọ̀ ọba sí sílẹ̀ nígbà àwọn làwọn ò ní nǹkan kan láàrin gbogbo àwọn tí wọ́n fẹ́ jọba àwọn làwọn ṣe kí ni àwọn ò ní nǹkan kan làwọn ò ní nǹkan kan àti àwọn ò léèyàn náà pé bọ̀tù torí pé àwọn wá láti ìdílé ọba àwọn wà fortunate láti ṣe kí ni wà ní list yẹn pé gbogbo den Ọ̀yọ́ kìíní ó di western region gbogbo ọ̀nà wà against àwọn ń gbé bọ̀tù kankan wà nígbà ìkùsẹ̀ tó jẹ́ kọ̀rọ̀ sọ̀rọ̀ ní lẹ́nu ń tọ̀ ní bá ti sọ. ẹ̀dẹ̀ ìsìn náà ni àṣẹ gbà àti àdẹ̀pẹ́ lẹ́nu kán ní kése lẹ́nu labẹ́gẹ́ ń tọ̀ ní bá ti sọ. labẹ́gẹ́ pé wọ́n wá sa líìsì yẹn lórí ìkẹfà àwọn sì tún wà láǹfààní láti wà nù líìsì yẹn pé wọ́n á sọ pé kí PA wọn àbí PA wọn kó àwọn látọ̀yọ́ àwọn ní wọ́n ti kó líìsì tán mẹ́wàá rèé o pé àwọn ti ń lọ sọ́dọ̀ bàbá nífẹ̀ẹ́ báyìí o pé ṣé tí bàbá ti sọ ṣé bó ní fáínàsì ọ̀nì bẹ́ẹ̀ ni ó ní fáínàsì àbí bẹ́ẹ̀ ni ṣé wọ́n ti sọ pé ti gé ṣé ẹgbàá ní bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó jẹ́ kọ̀rọ̀ sọ̀rọ̀ ní lẹ́nu nà ó yá nígbà tí wọ́n dé àfihàn pé tán kálíìsì nígbà àwọn èèyàn jàǹkàn lọ́nkà ó dàtàn wá kàdé Adésọjí Adérẹ̀mí is a well-learned person ó bọ̀ dàtàn mẹ́sàn orúkọ àwọn bàbá òkè orúkọ yìí ó ríǹgì bẹ́ẹ̀ pé if I'm not mistaken túkà ó bá túkà pé orúkọ yìí pé PA wọn wá dáhùn pé ọmọ tí tó máa ń kí tó máa ń ṣe dáadáa sí tánà ọmọ ọba ní ẹwà ń pàdé sọ́ọ̀ ní ǹdà yá ẹ bá fagisi onímọ̀mú. bí wọ́n ṣe yan. ó ní ọgbọ́n tó fagisi báyìí ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ wà ní fídíò. tí ikú bàbá yìí gangan sọ. sọ bẹ́ẹ̀ ni. tó bí wọ́n ṣe yan Aláàfin. bẹ́ẹ̀ ni. nígbà yẹn. ó ní àwọn tó ń lọ fún list ọ̀tọ̀ lẹni tí wọ́n rò kó máa mú gbogbo wọn báyìí àwọn jẹgbẹ́ wọn lọ́wọ́ ni wọn mọ̀ tẹ́lẹ̀ kò sé yí. ààrẹ pé olóhùn di fatima bá fọlẹ tààrẹ bá bẹ́ẹ̀ni Ọ̀ọ̀ni ló ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni torí lẹ́tà ń gbà yẹn Ọ̀ọ̀ni ló máa fi lẹ̀ ìjọba ò tí ì fẹsẹ̀ múlẹ̀ dáadáa so ó ní gbogbo wọn ṣe ọ̀wápá wọn bá jábọ́ ẹni táwọn orò tì nínú tí wọ́n ti ẹ̀ lérò rárá. nínú orúkọ pẹ̀tọ̀ wá dé Ọ̀yọ́ ó ní tójú wọn kúrò kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ ti bẹ́yìn ó ti bá bò mí yọ kí ló dé
àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tó bá nífẹ̀ẹ́ sí nǹkan kò sí nǹkan tẹ́lẹ̀ sí sí àwọn àgbààgbà gidi ilẹ̀ Yorùbá tó bá nífẹ̀ẹ́ sí tí ìṣe àgbà oníjẹkújẹ tó bá nífẹ̀ẹ́ sí nǹkan kò sí nǹkan tó lè sí dáfẹ́ sí lọ́wọ́ sí. ó ní wọ́n ní pé sẹ́ńtì bàbá bá ti sọ sóun lẹ́ bàbá sí. wọ́n ti gbà wọ́n ti àwọn èèyàn ti gbé list àwọn ti mọ̀ lóòótọ́ inú tí wọ́n lòdù bọ̀ kò sí yí. nígbà tó dára ọ̀rọ̀ yìí náà retí èsì látọ̀dọ̀ ni wọ́n ní kò sí dáhùn bẹ́ẹ̀ sí kò sí jẹ́ bẹ́ẹ̀ sí dá. Lámídì Adéyẹmí ni wọ́n ní wọ́n mú o ní bàbá wọn ní fọwọ́ sí o ìmọ̀ sì fàgbé sí ẹni pòsí oníbàṣẹ ní àwọn nìyẹn. o lè ti gbọ́ bí wọ́n ṣe yan kábíyèsí. ó ní bàbá gangan ló fẹ́ bára wọn sọ. bẹ́ẹ̀ ní cathedral that was 17 January 17, 2016. ó fẹ́ náà sí kí ni wọ́n fi sọ inú church cathedral ló ń sọ yìí. àwọn nígbà tí àwọn jẹ tán pé àgbà tí ń dé díẹ̀ sí bàbá Adésọjí Adérẹ̀mí pé gbogbo ọba nígbà náà Nàìjíríà báyìí làwọn tó 18 tó jẹ́ ọba gbogbo ọba pátá kìí ṣe tó jẹ́ ọba baálẹ̀ ló pọ̀ pé ọba láti south wálẹ̀ Yorùbá gan báyìí Ìgbò dé Ọọ̀ni ló máa ń gba sálárì wọn lálọ́ gbé fún Ọọ̀ni ló máa kọ́ yọ tiẹ̀ tó wọ́n máa ní kọ́nà kó yòókù. Yes, it's so. aṣáájú máa parọ́ mórí adé. Bí ìtàn tó sọjú tèmi lélẹ̀ tí a bá fẹnu sọ gan fúnra wọn mo dẹ̀ sọ àwọn tó jẹ́ lẹ́rìí bẹ́ẹ̀ tán wà mẹ́. Ó náà ní ló máa gba sálárì wọn lọ́nà wáyé tí. Ó wá ní àgbà tí ń dé díẹ̀díẹ̀ àwọn dẹ̀ mọ bọ́n ṣe bá gbà ṣe bá gbà lò. Gbogbo wọn fẹ́ pín sálárì bàbá ò lè lọ bàbá rárá àwọn kí àwọn ló gba sálárì káwọn lọ gbà wá pé ìgbà tí àwọn gbà àwọn Yorùbá yòókù náà tẹ̀lé àwọn jọ dé ọ̀dọ̀ kábíyèsí ni ń gbé báwọn ṣe dé ọ̀dọ̀ kábíyèsí bàbá ní káwọn gbé owó fún ẹ̀mẹ́sẹ̀ kẹgbé owó wọ inú yẹ̀wò ó ní báyìí tó wọnú yẹ̀wò bàbá kásẹ̀ lé tìmùtìmù àgbà tí ń dé ń gbà yẹn wọ́n lè jú ó ní bẹ́ẹ̀ làwọn ọba yòókù ń dá wọn ó ní bẹ́ẹ̀ lọ́dọ̀ lè gbà bàbá tí ń sùn sáyà wọn ní gbà nǹkan tí àwọn ní bí àbí ó ní kí bàbá dẹ̀ tó sún bàbá tí wọ́n sáwọn máa jẹ yán àwọn láwọn ò jẹ torí owó tí wọn àwọn ló wà lọ́kàn wọn sáwọn máa jẹ ọkà àwọn láwọn ò jẹ àmàlà ọkà lápínfẹ́ láwọn ń da sọ́ọ̀lẹ̀ wọ́n ní bàbá sí kí ni bàbá sí kí lẹ́jú ọ̀nà àwọn dẹ̀ bá àgbà sí àwọn wò pé ọpọlọ wo làwọn lè fi ta bàbá yìí jí. àwọn ọ̀dẹ́ lè jí pé kábíyèsí ẹ ti ń sùn bóòlù ọ̀rọ̀ owó tá a lọ gbà. wọn náà bá fọ ọgbọgbọn kọjá wájú tìmùtìmù fẹsẹ̀ kọ́ tìmùtìmù bàbá tajà ẹ sì wà ń bí ṣé kò sí kí ló dé ṣé ti ibi lẹ́sìn dúró fún ẹ pa mí. ó ní ta ló tó bẹ́ẹ̀ kó wọ yàrá òòsà sọ́kùn fẹ́ lọ gbowó ẹni tó bá ní fídíò ìkúpilẹ̀ bọ́yìí sọ kó wọ yàrá òòsà sọ́kùn fẹ́ lọ gbowó. náà ọba yòókù máa fojú jáde wọn Adéyẹmí àwọn sọ fún àwọn ọba yòókù pé wọn ló gbé wá àṣekínní kan àwọn ẹ wọlé tí hàn ẹ lọ wọlé tí yàrá ẹ fẹ́ lọ gbowó.
ó sá di tèmi ṣe bá ọbí tá máa jọ wá náà rè ẹ̀mí kàn jíṣẹ́ ni kí n gbà ó ní ẹ̀pà mi ó káwọ́ gbà tí bàbá Adérẹ̀mí ti lọ àwọn sì rí àwọn sọ ètò káwá wo àdúrú táwọn ti pa láti gbà yìí. torí pé àwọn gbà fún ọ̀gá yes wọ́n gbà fún bàbá. yes. So nǹkan kan méjì kan ló ṣẹlẹ̀ ìjọ yẹn mi ìwà mọ̀ tí fídíò ẹ̀ bá wà but ẹni tó bá fẹ́ sọ̀tọ̀ á ní lóòótọ́ ni ẹni tó bá sojú ẹ̀ ní cathedral bàbá Aláàfin fẹ́ lè fẹ́ bàbá Ọọ̀ni náà fi àyè kí Aláàfin sókè Ọọ̀ni ìṣẹ́gbẹ́ Aláàfin o. Bàbá Adéyẹmí sọ níbẹ̀. bẹ́ẹ̀ ni ó pọ̀ níjọ Aláàfin lọ́ọ́ kì í tún wá ṣe bẹ̀ yẹn nìkan nígbà tá a tún ṣe tán tó nígbà tá a kó nǹkan ti dá a tún lọ sáàfin alọ́lé láàfin bẹ́ẹ̀ ni àlọ́bá wọn láàfin nígbà tá a wá ṣe tán láàfin tá a ń lọ ní ẹnu gẹ̀rú ìlú lẹ́nu bodè Ọ̀yọ́ bàbá Aláàfin lo Land Cruiser bàbá Ọọ̀ni lo Bentley bàbá lo Bluetooth sétí àwọn ọmọ rántí nǹkan dáadáa yes etí òsì bàbá lo Bluetooth sétí òsì Bluetooth yẹn máa tan náà green yes. ẹ̀kọ́ àgbàgbé. So bàbá Aláàfin jáde àwọn àti bàbá kíra ó tún bàbá tó fẹ́ lọlẹ̀ bàbá Ọọ̀ni tó fàyà gbé wọn àwọn oníṣẹ́ sáré lásọ̀bọ̀ wọn tó fàyà gbé wọn ń pé kì í ṣe pé ń tán lè gbà ní but ọjọ́ orí ní bàbá tàbádé ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá o kò sí ọba tó mọ ìtàn tó ikú bàbá Yèyé Lámídì Adéyẹmí tó mọ ìtàn pé èèyàn mọ ìtàn lẹ̀ Yorùbá èèyàn mọ ìtàn dáadáa kò sí ní sànmọ́nì wọn o lásìkò tí wọ́n lo dáúlà o kò sí ọba tó mọ ìtàn tó wọn. So bó ṣe ṣẹlẹ̀ gbà yẹn ìtàn tó ṣe kí ni tó sojú tẹ̀mí kòròkòrò méjèèjì ẹ tó bá nílò ọmọ pa kọ́mọ́ ẹ̀dítì fídíò ó gbé jáde kọ́mọ́ ẹ̀dítì ẹ tó bá gbé bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ á ti mọ̀ pé ẹni wà níbi kíní tòótọ́ kàtídà yẹn ọ́fṣẹ́ nínú ẹ̀ ẹ lè jókòó sálẹ̀ àwọn kan lè jókòó lókè báyìí stand onírèlì báyìí lókè. kàtídà lọ́yọ̀ọ́ níbẹ̀ ni wọ́n ti ṣe 45 years Thanksgiving service. bẹ́ẹ̀ni tí bàbá Aláàfin. bùrọ̀sọ́lá dráìbà bàbá àwọn tí ń wá bàbá gbà yẹn ọ́dítọ̀ bàbá ti sún wọn sí di sprinter ló ń wà gbà yẹn. àwọn olóyè àwọn àgbà oyè lọ́yọ̀ọ́ náà àwọn olóyè Ìbà Lágúnná gbogbo wọn náà ló wọ́n wà bẹ́ẹ̀. wọ́n wà bẹ́ẹ̀. ìjọ yẹn tí bàbá Adéyẹmí tí wọ́n fi lọ àárín àwọn àti bàbá Kábíyèsí Ọọ̀ni. ṣe rí ogun torí tí a bá ti lo sáà wà débi pé kò sí tá a fẹ́ dààmú láyé ìdúgbò àti rí kú kò sí tó kù fẹ́ dàjú kó sóòótọ́ lọ. mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ fàkànlẹ̀ kan mo ní ifá ní tí tó bá ń pawó káwọ́ mọ́ parọ́ tó tún bá ń kó lóògùn kó mọ̀ sèké kó máa rántí ọjọ́ àti sùn àwo. bàbá ti rí pé kò sí tá a fẹ́ lọ fagídí sí mọ́ kí àwọn tó fẹ́ dà. àti iná gbàrà àti iná gbòòrò káwọn ojú ti rókun ojú ti rọ́ṣà. but you see gbogbo yẹn kò sí ìtẹ́yẹ máa jà fúnra wọn
yes kò sí bá ti fẹ́ sí ẹsẹ̀ ò lè dorí láyé ẹsẹ̀ kò lè di orí orí lórí máa jẹ́ àràbà ń bàbá ẹni abálábà ń bàbá. dígí wàm sí so àmọ̀ràn ní torí kì í ṣe Aláàfin Ọ̀yọ́ nìkan àwọn ọba tó ń gbọ́nmù lábẹ́ pọ̀ èyí tá a rí ni à ń sọ àwọn ọba tó jẹ́ pé ráhùn torí ọba tí fáwọn bá ti sọ odù tí ó bá ti lódù fa tó bí ẹ gbàgbé cook of story. Gbogbo ọba ló gbọ́dọ̀ ní. Ó lódù fa tó bí tẹ́kọ̀ọ́. Tó bí tẹ́kọ̀ọ́ kan. Bẹ́ẹ̀ ni ó ní bọ́n ṣe jọba ń bẹ̀ ó ní bọ́n ṣe débẹ̀. Ìwó tó ẹ wò yẹn a ti forí ru eku ẹja wá fẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀bẹ̀ ó ní fa tó sọ. Ẹsẹ̀ náà lẹ́sẹ̀ gbà náà tẹ́kù òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ wò òjò kọ̀kọ̀rọ̀ òjò tó rọ̀ kò dá adìyẹ ló ń sàyẹ òdì lásùrè wò níwò ìwò yìí so ọba tó ń grumble làwẹ́ pọ̀ èyí tá a kàn rí akànṣọ́tà láàfẹ́ torí pé kí ni throne yẹn jẹ́ throne ancient throne náà la máa pè but not first descendant throne. Ancient throne but not first descendant throne. No. Not first descendant throne. Tẹ́ bá fẹ́ mọ òótọ́ ilẹ̀ Yorùbá àwọn babaláwo náà máa pè bí ilẹ̀ Yorùbá ti jẹ́ gangan babaláwo náà máa pè náà. Ta lójú náà bàbá kò sí ọ̀pọ̀ tó máa sọ pé òun lo ìtàn nẹ́tí kìíní náà láì ìlọ́ ló wà bẹ́ẹ̀. Kìíní kan gazette. Gbàgbé gazette babaláwo ẹkọ babaláwo jáde ẹkọ wọn wá láti Ọ̀yọ́ ẹkọ wọn wá láti Ẹ̀gbá ẹkọ wọn wá láti Èkìtì ó yẹ ẹkọ wọn wá láti Ifẹ̀ kán máa kì í síra bó làwọn ọba méjì jẹ bó ni ìtẹ́sí jẹ́ńlẹ̀ Yorùbá sí. ẹ wọ́n jẹ ká. ẹyẹ jẹyẹ ọba jọba èèyàn jẹ èèyàn ẹni sì ju ni lọ ó lè ju ni nù. àwọn babaláwo ló lè sọ òótọ́ wẹ̀. Gẹ́gẹ́ bí babaláwo àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn tó ń àwọn gbọ́ yìí sọ yìí tó jẹ́ pé wọ́n kàn ń rúná àbí kí ni wọ́n ń rú èyí. no sẹ́ni tó bàjẹ́ mọ̀ ọ̀làjú òdì ni ọ̀làjú òdì ni torí gbogbo èèyàn ló fẹ́ jẹ́ kán mọ̀ ti di content creator. ẹlòmí àfẹ́mọ̀ iná ń dí òbí gan o lágbẹ́ ẹ̀kọ́ pupa ọ̀làjú òdì ni gbogbo kankan lọ́dẹ̀ fi sórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jára ní tó bá torí ní tó bá ti jù sílẹ̀ báyìí ẹ̀rọ ayélujára ti dẹ́yìn ó ti lọ ó ti tẹ̀ka yìí so ní tó ń fà á ilé ìsọba ìsọba àwọn tí ó kí kankan wọn tán mọ̀ kankan Aláàfin Ọ̀yọ́ ìwọ̀jọ́ mi tí funfun ti ju pupa lórí ìwọ̀jọ́ mi tí pupa ti ju funfun lórí ó dọ́rí. náà rẹ́rẹ́ gbé nínú ọ̀rọ̀ tèmi náà fi wọlé pé ọjọ́ níta náà yẹn ká kó òrùn ní tẹ̀pálẹ̀kẹ́ wọlé bọ́jọ́ bá yọ ayọ̀ kárí ayé àlà funfun gbòòrò. ìwọ níbi tí pupa ti ju funfun lórí. funfun lọ̀gá. funfun lọ̀gá. funfun lọ̀gá. You see, this is something that's very simple. Very, very simple. Very, very simple. You don't need to be grabbing what is what. But
the content creator wọ́n ṣe tiwọn bẹ́ẹ̀ náà làwọn olóṣèlú náà tún ń dákun. ọ̀nà wo làwọn olóṣèlú fi ń dákun? olóṣèlú ń dákun. ọ̀nà wo? torí olóṣèlú mọ̀ ọ̀gá láàrin wọn. wọ́n má gbà láàrin wọn. ṣùgbọ́n ọba ló ń lélẹ̀ o gbọ́dọ̀ kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí káwọn náà dé báyìí káwọn náà dé báyìí ara wọn ní ìgbà o. wọ́n ti ń dákun. àwọn olóṣèlú náà ń dákun. olóṣèlú ń dákun. tó bá òṣèlú ló bá kọ́tọ̀ rẹ̀ ní Yorùbá jẹ́. nígbà tó ti di pé ọba ti ń gbọ́ pàṣẹ fún gómìnà tí ń gbọ́ pàṣẹ fún ọba. ohun tó bàjẹ́ ni òṣèlú ló bàjẹ́. tó yẹ pé gómìnà gan ló ń yan ọba. òṣèlú ló bàjẹ́. ní 1903 Olúbùṣe the first ṣebí dẹ́wọ̀n gọ́ọ̀nà Western Region ṣe bó wá bẹ Olúbùṣe kò fẹ́ ni òun lò ní àwọ̀kọ́ tó máa jáde kò fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n ìrọ́ ni. wọ́n lè kàn lọ́dún. ẹ̀kan lọ́dún lẹ́yìn yẹn tẹ́tí máa lọ́nà ẹ̀yìn ló máa kọ́ sí ẹ̀. Olúbùṣe the first ní ọdún tó kọ́ máa jáde so ó wà lára nǹkan tí ó bí àwọn òyìnbó nú gbé ẹ̀jẹ̀ ń ṣe bàbá àgbà sí i àwọn òrí àwọn ò dámọ̀. èèyàn nígbà àwọn tẹ́ máa wá kó lẹ́ẹ̀tọ̀ àwọn wá jẹ́ pé ẹ̀yìn lẹ́tọ̀ máa bá wọn sọ̀rọ̀. ńdá jẹ́ pé àwọn Aláàfin wọn wà accessible s'Aláàfin. àwọn Aláàfin yẹn dẹ̀ mú rìpọ́ọ̀tù wá bá bàbá nílé. nígbà tí ẹlẹ́pẹ̀ àti kìíní tọ́jú ágímẹ́ntì báyìí ló fẹ́ràn tí ìlú yìí lórí ilẹ̀ ọ̀nà ilẹ̀ tó fi gbé Olúbùṣe gbé. Olúbùṣe ní máa pa màálù dúdú kọ̀ọ̀kan sómi kọ̀ọ̀kan. ẹ̀ tí ọba gọ́vnà ló wá pa 1000 cows ó dẹ̀ ra 1000 black cows. pé kí wọ́n máa fi ṣe ìrúbọ. and all the Ọba they vacate their palaces including Aláàfin Ọ̀yọ́ himself. ṣe bá Aláàfin Ọ̀yọ́ yẹn náà lórí fáwọn sí pé ó ń pa á lẹ o ẹni tó jura lọ́lẹ̀ Yorùbá òun ò lè sọ àwọn ní bàbá fẹ́. so why tí story ṣe wá change nsìn. ó náà mo sọ pé òṣèlú ló bàjẹ́ òṣèlú ló bàjẹ́. àtijọ́ aláyé ti dáyé ọba kan kì í tọ̀ ni ó lè tó. ló wá di pé àwa ń fọba tayín lórí social media à ń fa Aláàfin tayín à ń fi Ọ̀ọ̀ni tayín àwa ń ṣe àwọn AI pictures. you see inside ilé Ifẹ̀ tí má release àwọn pictures kọ̀ọ̀kan táwọn bloggers let me come this way. You see AI my dear brother àwọn kan lè pé àwọn ọmọ ayé ìsìn a máa fi kéwé tó yẹ pé tó máa ń gẹ̀mí kúrú ni táwọn sí àwò ìlú ẹni tó ti dọ̀bálẹ̀ fún mi tó tó lánàá pé kábíyèsí rí wá torí pé o fẹ́ pawó kọ̀rọ̀ rẹ̀ àdùkàn wá lọ sí àìpé ẹnìyẹn dọ̀bálẹ̀ fẹ́ nìkan sọ wọn pé pẹ̀lú gbé rẹ̀ ṣe pé ní tó náà wọn tó ń wò yẹn ojúmọ́ tá ń pè wọ́n ní kábíyèsí làṣẹ ń gan ara wọn sí yorùbá àṣẹ ń wù lára wọn sí torí ẹgbẹ́ bàbá wọn dọ̀bálẹ̀ fún wọn ẹni tó dọ̀bálẹ̀ wọn dọ̀bálẹ̀ fún wọn lójoojúmọ́ so làṣẹ yẹn ń gùn wọn sí ló ń gun agbára wọn sí àwọn gan àti ìyẹn ká máa fi tayín ọ̀fíìsì rí nítorí àwọn ẹgbẹ́ gbogbo sọ ọkùnrin àbúrò sí kò fojú fòdà kókó mi pé kó mọ̀ kó sàjọ ní ẹ̀dá ká máa wù wọn. I'm not talking about His Imperial Majesty alone but other monarchs. gbogbo àwọn ọba ìlú pátápátá tó jẹ́ ọba ṣẹ̀ǹbáyé Yorùbá
ẹ má fi wọ́n tayé tó ló ní tó rọ̀ mọ́ ìtẹ́ kọ̀ọ̀kan. Ẹ má fi wọ́n tayé níwájú ọba ni ọba jẹ́ ẹ̀yìn ìjọ kamilẹ̀ ẹ̀yìn ọba ikú ló tún kù wọ́n sì tayé ká máa sọ pé Ọọ̀ni gbogbo ara mọ ìtàn bí Ọ̀rànmíyàn bó ṣe kúrò lọ́yọ́ Àtìbà nǹkan kan ká mọ̀ wulẹ̀ máa káwọ́ àkàsẹ́yìn. nínú odùfà kan Òbí Alára ó ní orí ọmọ sùn bàbá rẹ̀ máa náà dífà kò dìbò kó sọmọ ọlọ́fẹ́. irọ́ ti pọ̀ náà yọ̀ ti pẹ́ ṣùgbọ́n I can't go into that babaláwo tó bá gbọ́ fáwọn ọ̀tún rẹ̀ ní ọ̀sán. àrùbọ náà nígbà yẹn lóòótọ́ ọmọ ọba ni ṣùgbọ́n inú odùfà ẹsẹ̀ fásitì sọ ní ọmọ sọ́kọ̀ ọmọ ọba kì í jagun bí ẹrú. ọmọ tó wà lọ pẹ́ ẹran àánú lóòótọ́ ló yìnbọn sẹ́fọ̀n ṣùgbọ́n tó ló ní ìgbéraga kì í ká nǹkan sí tó a máa pa ara àwọn ará afẹ́kù ẹyẹ wá lọ́wọ́ nǹkan tí mo ṣe o ẹ̀fọn ti má dọ̀dọ̀. ó pé erin náà ti dòkè ó nǹkan tí wọ́n ń já sí rọ́bà ẹ̀ bí empire ṣe bẹ̀rẹ̀ mọ́sẹ̀ ó tí wọ́n já sí rọ́bà you know it's all about war ó tí wọ́n já sí rọ́bà ẹ̀ máa ní tó gbogbo máa rúbọ gbé ẹbọ tó máa rí aṣọ ọrùn ẹ̀gàn méjèèjì gbogbo nǹkan tó sára ẹbọ ó sì gbọ́ máa lọ gbogbo rere tí ò ti ní gbogbo èèyàn níbẹ̀ nígbà wá tán àdáná àdúgbò gbà rúbọ sọ́bọ̀ ló máa ṣe gbàdúrà máa gbà mẹ́ ó máa dẹ ní ọba níbi oṣù ní àwọn kan dẹ̀ sí lọ jagun tán ń bọ̀ tẹ̀sìntẹ̀sìn ebi dẹ̀ ń pa ẹbọ lòun dẹ̀ bí sílẹ̀ ebi ti pa wọ́n débi pé ẹlẹ́lá kò ní sẹ́wọ̀n kò ní àbẹ́yẹ̀ ìyẹn nígbà ìjọ sàwọn náà ebi ń pa pé kò fẹ́ sàánú o ẹ máa fún òun náà lásọ àwọn aṣọ ọba tẹ́ kó dání ẹ máa fún òun wọ́n ti lọ jagun má lè jagun ló máa kó nǹkan bí wọ́n àwọn ẹ máa fún òun náà náà wọ́n ẹ̀sìn yóò náà gbọ́dọ̀ wọnú ìlú bí ọba padà ní ọkùnrin ẹ pé ọlọ́fin lábẹ́sọ ọlọ́fin ọmọ nígbà tí ilé ọmọ wo irọ́ rẹ̀ tó pọ̀ jáde ọmọ ọgbọ́n sí ọmọ mo rọ́ pé wọ́n irọ́ àbí ó dàgbọ́ irọ́ ẹ̀ pọ̀ so that is it you know there are some things táà lè mú kó náà ọ̀rọ̀ Yorùbá kò sí báyìí fẹ́ lajú tó ntí ifá sọ àlè kókó lọ́rọ̀ Yorùbá. no matter what pé àwọn èèyàn wẹ́dà tí wọ́n fẹ́ lajú tó. àti pé ìtàn Johnson náà ó ṣọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ìtàn Yorùbá. iná Yorùbá cosmology ó lágbára gan òyìnbó ní choice dànkan yìí torí tàn bá yí yán máa sìn wà lọ títí láéláé torí ọ̀làjú yẹn pọ̀ láàrin wa lónìí so ká má gba ara wa lákòókò sọba tó tọ̀ ni kò sọba yẹn kò sọba yẹn. kí wàá lámọ̀ràn tẹ ní fún Aláàfin Ọ̀yọ́. àwọn tẹ̀mí ní fún àwọn ikú tí kò lè pa wọ́n máa dárò lé sí àmọ̀ràn tẹ̀mí ní fún wọn ni ó pé Yorùbá máa ń sọ kí nìkan wọ́n ní tára rí ní bá ń jẹ kòkòrò ẹ̀ kò ní jẹ́ ká sùn lọ ká máa kọ́kọ́ mọ tí àwọn èèyàn wọn máa jù sórí ayélujára àkọ́kọ́ ká mọ tí àwọn èèyàn wọn máa jù sórí ayélujára àwọn èèyàn wọn
torí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé you see 10 years in the game is not a joke. Yorùbá tẹ̀ máa ń kòwé kan. 10 years on throne is not a joke. wọ́n lẹ́ni tó ti gbèlú mẹ́wàá kì í ṣe gbé oníwèé mẹ́wàá ló dífá fún ìrírí tí í ṣe olùkọ́ àgbà. Do you get me? Ìrírí sàdọ̀gbọ̀n. Ok, mo sọ tèmi ní tí mo rí tí bàbá Lámídì Adéyẹmí tó sọ ìrírí nìyẹn. I will tell my children because my children are British, so I can be in their midst. Come on, no, that's not like this. Hey, you guys should come here. Let me enlighten you. Do you get me? Ìrírí kò sábẹ́ ọgbọ́n, and àmọ̀ràn tèmi fún ọ ní pé gbogbo ẹ̀rí jù ní ìwò òjò ẹ̀ bó ni a ṣe fẹ́ sí ilẹ̀ Yorùbá. tí ilẹ̀ Yorùbá fi máa dájú báyìí lọ. dájú báyìí lọ torí Yorùbá ní Nàìjíríà. ló yẹ kó jẹ àwọn ọba méjèèjì lógún. bó la ẹgbẹ́ sílẹ̀ ó jẹ́ ọ̀dẹ́lógún bọ̀kú tí ìjà láàfin rẹ̀ lógún. Yes, torí ẹni tó bá jẹ ológun kò ní hùwà ìgbéraga. bàbá gbìyànjú nígbà tí wọ́n ń ṣe oyè kábíyèsí lọ. That's not ojú ayé. That is a Paramount himself. That is who he is. That is Ọọ̀ni of Ifẹ̀ for you. For you. Ọọ̀ni Adéyẹyè for you. Yes, he will surprise you unexpectedly. Kì í ṣe ojú ayé. Ojú ayé, no, that's not ojú ayé. He doesn't know I know him. I know who he is. Because I'm a spiritual person. I know who he is. We use the same body system. You use left foot, I use left foot. You use left hand, I use left hand. If he plays call, he take it to left ear. I use left ear. That is who he is. I'm telling you. He will surprise you unexpectedly. The way you don't expect. That is not ojú ayé. It's ojú ayé. But bó la ṣe fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ Yorùbá. Ẹ̀dá ń parí Odùduwà nation wọ́n sọ fún àwọn nǹkan kò lè possible. Ilé yàtọ̀ sí Èkó àti iléeṣẹ́ ògógóró l'Abẹ́òkúta Lógùn State. Iléeṣẹ́ mélòó láti ní ilẹ̀ Yorùbá káàkiri. Àwọn kàṣẹ́yìí kankan wà tó máa ń gbé yẹ̀wò. Iṣẹ́ wo láti dá sílẹ̀ kẹ́ tó lè dá dúró. Ẹ bá dá dúró, okay, revenue yìí kí ni àwọn kan lè fẹ́ máa fi ṣe. Ọlọ́sẹ̀ àti nílùú. Ṣé ibi tí Yorùbá dẹ̀ ní abábá mọ́nímọ́ní abábá mọ̀yànmọ̀yàn wọ́n ní àìfàgbàfẹ́ nìkan ní òjá yógún. Síbi tí a ti fàgbàfẹ́ nìkan síbẹ̀ ni a ó ti wá gbà nǹkan tá a fẹ́. You get me? Torí his paramedics himself is busy creating jobs. Pẹ̀lú Ọ̀jájá Pan-African Limited. Pan-African Limited. Lọ́wọ́. Yes. Creating jobs for the youths. He's a youth nìkan. Wọ́n àgbàlagbà tó alẹ́ ṣiṣẹ́ náà. So ẹni tó ṣiṣẹ́ tó lọ tó mówó bọ̀ lóṣù ẹ̀wọ̀n pé ó sì ṣiṣẹ́ náà yẹn. Ó lè àdínkù lù, ọ̀lẹ́ àdínkù, gbogbo nǹkan yẹn á ṣe kí ni? Ó máa dínkù láwùjọ. Àdínkù every time I work in the system. So n tẹ́ bá náwó sí gbà yẹn ọmọ karùn-ún òjìrì àṣùbà àtẹlọgbà àwọn serious nation lélẹ̀. Ghana ò tó gbogbo lẹ̀ Yorùbá náà. Kí ọba Aláàfin Ọ̀yọ́ kí wọ́n sowọ́ papọ̀. That is the best. Pẹ̀lú Ọọ̀ni That is the best. láti gbé. Olùkọ́ta ìyá ẹ̀rọ tó ṣe lẹ́kọ̀ọ́ yẹn.
fake. Okay, the way you are seeing me as a normal person, can you tell I'm a priest? You can't tell. And tó bá ní nǹkan yẹn pariwo kì í dún gbáǹkìlẹ̀ yẹn was there something like that láyé Lamidi? You can copycat. Don't copycat. Ẹ má fọ ẹni yẹn léèwọ̀ jẹ. Don't create unnecessary awareness. Ẹ má fọ ẹni yẹn léèwọ̀ jẹ. Báyà yóò dùn fáwọn gan ògbà kí wọ́n máa pariwo gan tí wọ́n máa ń bọ̀. Ẹ má fún léèwọ̀ jẹ. You know, tí ikú aláṣẹ ọ̀nà ìṣàbájòkó láti jọ ìtọ́ ọ̀nà bá sí àwọn mẹ́sì kan àfọwọ́ gbá ayé ara wọn báyìí bó ti dáyé ìbàjí náà níbẹ̀ àwọn àfíkà gidi bó ti dáyé fàájì sí ìyẹn kan. nígbà tí bàbá ọ̀pá sí wà ní service tọ́jà dóyin sí àṣẹmẹsẹ̀ àti may his soul rest in perfect peace káwọ́ ìmá jẹ́mọ́ rẹ̀ lọ́dà Alhaji Bàdéjọ. Sáyé Bàdéjọ. Alhaji Bàdéjọ. Then you hear a lot of things. Láti jọ ìtọ́ ọ̀nà bá sí àwọn mẹ́sì kan àfọwọ́ gbá ayé ara wọn báyìí bó ti dáyé ìbàjí náà níbẹ̀ àwọn àfíkà gidi bó ti dáyé fàájì sí ìyẹn kan. nígbà tí bàbá ọ̀pá sí wà ní service tọ́jà dóyin sí àṣẹmẹsẹ̀ àti may his soul rest in perfect peace káwọ́ ìmá jẹ́mọ́ rẹ̀ lọ́dà Alhaji Bàdéjọ. Sáyé Bàdéjọ. Alhaji Bàdéjọ. Then you hear a lot of things. Then you know this is all. Ikú aláṣẹ onírèsà ló ń kí ọ. Ẹlẹ́sìn mẹ́rìndínlógún ló ń kí ọ. Mẹ́jọ jẹ́ kú mẹ́jọ jẹ́ ló ń kí ọ. Mẹ́jọ àpọ̀tò fún kájọ àpòsí jẹ́ ló ń kí ọ. Olórí ọba ilẹ̀ Yorùbá ló ń kí ọ. Òkèlẹ́yìn mọ́ rẹ̀ ló ń kí ọ. Òkèlẹ́yìn Yorùbá ló ń kí ọ. Ẹkún ọmọ wúrà bèbè ló ń kí ọ. Ní o ló ń kí ọ. Sọ̀rọ̀ sókè kó mọ̀ sọ̀rọ̀ ní ló ń kí ọ. Àtọ̀ ní àtọ̀sọ̀rọ̀ olùsọ̀kè mẹ́ra sẹ́kì níbẹ̀ ló ń kí ọ. You know, they are energizing their throne, not him. Kì í ṣe Adéyẹyè gangan. They might be including his name because he's one of that, but they are energizing their throne. There's a lot of things. Wọ́n invoke àwọn. Bọ́ọ̀lù ní sẹ́ńtò kò olódùfà tó sọ. Ìmúra òní olódùfà tó sọ. Lóbi wà àti máa jókòó sábẹ́ 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 olódùfà tó sọ ìlósùn ọkùnrin ló sọ ìlósùn rẹ̀ tẹ̀. Ìlósùn ìrẹtẹ̀. Olósọ. So most of the things you are saying, Baba is trying to make things civilized. That okay, let things work with this day and age. Come on, see, you understand? But he can't still take it off all. Because what is meant to be is meant to be. What is in this? You know how it began. So you can't eradicate it. No. It's our culture. It's the culture. So ẹ ṣeun ẹ kú atótónu látàárọ̀ babaláwo Fáyẹmí Nicholas Àbáyọ̀mí ẹ ṣeun adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin èèyàn wa ọ̀nà lẹ ti gbọ́ yìí nípa ohun tó ṣojú wọn gan kòró nípa ohun tí bàbá kábíyèsí Lámídì Adéyẹmí tí wọ́n sọ nípa bí Ọọ̀ni kò ṣe jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ́lẹ̀ yìí náà ti gbọ́ yìí o ní tó bá wá ní counter opinion ẹ̀já gbé fídíò ká gbé jáde ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. ká gbé fídíò yẹn jáde. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lágbára Olódùmarè ẹ ṣeun.